amóhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa akínyìn káàkiri tí ẹ ti ń wà ní ṣàlàfíà ṣé ó ń dùn mo ṣe máa ń sọ ògbà pé kò ní lè mọ́ alágbára Ọlọ́run a máa rí tiwa ṣe akínyìn ẹ̀yin tí orí Star Times ní Nàìjíríà wá ń bí lẹ́kọ̀ọ́ nìbàdàn lákùrẹ́ lẹ́kìtì ńìlọrin káàkiri akínyìn ẹ̀yin tí ilẹ̀ haúsá náà tẹ̀wọ̀n akínyìn ẹ̀yin tí bẹ̀nẹ̀ mọ́ Côte d'Ivoire mọ́ lòmẹ̀kú wé pátápátá la kí ẹ̀yin tí orí ẹ̀rọ ayélujára ẹ̀yin tí ìlú Amẹ́ríkà ìlú United Kingdom Asia Europe tẹ́ ń kàn sí wa tẹ́ ń sọ pé ètò àgbààgbà tá à ń mú wá fún yín oúnjẹ kẹrántí ilé oúnjẹ kẹrántí àwọn bàbá àtàwọn màmá ń pè ní ìdòsí wa adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ gidigidi torí náà ni a ṣe ń lọ káàkiri yẹn náà ẹ mọ̀ kó tó jọ́ mẹ́ta tá ti wà lórí ètò àgbààgbà yìí tá ti lọ káàkiri tá à ń tẹ̀lé kà wọ́n tán yálà jùjú yálà ilé àwọn tẹ̀ ń tẹ̀ mọ̀ pé a lè ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú tọ́jú àwọn elégbè àbáwa ọmọyèlá ọlọ́dẹ̀dẹ̀ káàkiri kí wọn bàbá mi pátápátá wọ́n pọ̀ ẹ wá ní ìtàn olórí ẹ̀mí pé ẹ fẹ́ rí wọn ẹ fẹ́ gbọ́ wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn iṣẹ́ tó ti ṣe látọ̀dọ̀ tó ti pẹ́ yẹn àwọn nǹkan tí gbogbo yín gbọ́ dàgbà tó dẹ̀ jẹ́ nǹkan tó ní ìlànà ìyá ni ẹ má fòyà a dẹ̀ ti mú látọ̀dọ̀ bàbá wa tẹ̀lé mi mo kí yín dé bàbá mi alákọ̀ọ́dé ọ̀rọ̀ bàbá òjò adé mo kí yín dé ọ̀dọ̀ ìyá mi evangelist fún mi àràgbáyé ẹ wá ló kù màmá lálùbáríkà ẹ ló kù wọn mother of all mothers tó bá ń sọ gba gospel music ní Áfíríkà lè fi ọwọ́ ti màmá yìí sẹ́yìn àtọ́wọ́n àtẹgbẹ́ wọn kò possible màmá yìí làwọn náà gbọ́ láti kékeré mi dẹ̀ dùn kí màmá náà mo wá jọ wà pẹ̀lú wọn báyìí màmá sweet 16 ẹ̀yìn máa dùn àdúpẹ́ lọ́wọ́ ẹ wá nǹkan fìdílé tó dẹ̀ máa gbádùn ara yín gidi gan èjì rẹ̀ wà ń bí ti fẹ́ gbéra láwálé ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa wọ ọkọ̀ lọ ń gbé ká gbéra oníṣẹ́kẹ́ bàbá ń dán wà mí pẹ̀lú Sunday ayọ̀ọba a ti wà lọ́dọ̀ màmá loving mother sweet 16 kẹ́ tí máa pín màmá látẹ̀lé lọ màmá wa Deborah Adébọ́lá Fasoyin mami òkè yín mà. èmi náà adúpẹ́ thank God Ọlọ́run ṣe ń pẹ́ ti correct ara yín màmá tẹ́ ń wí yẹn ẹ̀ ń embarrass mi ni torí mi ò ń ṣe màmá ní sweet 16 wáyé tí màmá yẹn wá yọ tó fluent lẹ́nu yín tó wá tẹ̀ wá ń pè báyìí kí ni èjì mi tẹ́ ń pè mí màmá I'm just 82 plus bàbá mi Caleb ńgbà tí àwọn ọmọ Israẹli lọ sí ilẹ̀ Egypt àtàn lọ sí ilẹ̀ Kénáánì Mósè sọ ńgbà tí ó ní kí Caleb lọ kán lọ ṣe àmì sí ibi tí wọ́n ń lọ Caleb nìkan àtẹnìkan ni wọ́n mú ìhìnrere wá fún ayọ̀ nípa ibẹ̀ fún Mósè wá ok Mósè wá sọ fún wípé ibi tó ń tẹ̀ ń lọ yẹn ó gbàbẹ̀ ó dẹ̀ ìwọ náà ó jẹ́ kan náà tí ó wọ bẹ̀ ṣé ẹ mọ̀ pé ńgbà tí wọ́n ń lọ yẹn Caleb 40 years old ni Caleb ìgbà tán dọ̀hún ó ti di 85 ó wá ń sọ fún Joshua wípé nígbà tí àwọn wá spy táwọn wá ṣe àmì ilẹ̀ yẹn 40 lòun bóun ṣe gbàgbára òun ṣe rí nígbà náà lórí lónìí tí òun 85 fún un nílẹ̀ náà wọ́n bá fún àti 85 ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ so èmi ṣẹ̀ṣẹ̀ ń wò tiẹ̀ tí 82 plus so sweet 16 ni mí. màmá nìyẹn ẹ wá nǹkan fìdílé torí ẹ gbádùn ara gidi gan atún lọ́pọ̀lọpọ̀ màmá tí wọ́n ti gbélé ayé tó dáa àdẹ̀mú àmúlò màmí ẹ̀pẹ̀lẹ́ mà ẹ bá mi kọ́ àwọn olólùfẹ́ yín káàkiri ẹ bá mi kí wọ́n pè yín lè wà lórí ètò lẹ́ni mà. hallelujah mo kí ẹ̀yin olólùfẹ́ wa olólùfẹ́ Good Women Choir CAC Ìbàdàn wípé ẹ kú ọjọ́ mẹ́ta o a dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa tẹ́ fi ń ra àwọn rẹ́kọ̀dù wa tẹ́ fi ń fẹ́ràn wa tẹ́ fi ń gbọ́ orin rẹ́kọ̀dù wa dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ a mọ̀ lóore o ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ilé ológo náà àjọ débẹ̀ ni
lórúkọ Jésù. Ẹ ṣé. Ẹ̀yin náà ẹ ti ná ìdí ẹ̀ màmá bẹ́ẹ̀ toró ṣe ọmọ ìyá wa ká mú láti ilẹ̀ gidigidi ibi tẹ́ fẹ́ ká ń bọ̀ à ń bọ̀ ń bẹ̀ àmọ́ ẹ farabalẹ̀ ẹ ṣé mà. Màmí ẹ jẹ́ ká mú torí ẹ ti sọ pé Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ nǹkan mo fẹ́ fẹjọ́ ara lé pé ẹ tètè wà lẹ́kọ̀ọ́ torí ẹ ti ṣe ń Kingsway. Bẹ́ẹ̀ni. Ọ̀pọ̀lọpọ̀ wa kàn ń gbọ́ Kingsway ni màmí àwa náà gbọ́ ní àárín lè mọ bó ṣe jẹ́ gbọ̀ngàn ẹgbẹ́ àwọ̀ bẹ́ẹ̀ mà. Ó mà ṣe o ṣe rí bí Kingsway ṣe rí bí ṣe tán pé Shoprite bí Shoprite ṣe rí gan bẹ́ẹ̀ ni Kingsway gbà náà. So ní Èkó èmi náà teach o mo ṣe teacher fún ọdún kan 1957 so ọdún kan tí mo wá ní oko Ọ̀yọ́ ni mo ti ṣe teacher 1957 mo wá àwọn ẹ̀gbọ́n mi tó tún wà lẹ́kọ̀ọ́ náà wá ní kí n wá sẹ́kọ̀ọ́ mo wá dẹ́kọ̀ọ́ ni mo wá apply 1958 sí Kingsway stores lẹ́kọ̀ọ́ wọ́n wá gbà mí so ìgbà tí mo wà ní Kingsway yẹn for some years later tí mo ṣègbéyàwó ọmọ Ìbàdàn lọ́kọ mi mo ní láti wá bá ọkọ mi so mo wá gba transfer láti Èkó Kingsway stores tó wà ní Ìbàdàn àwa la wá ṣí ní 1962 àwa ni wọ́n ní ká wá táàfù bẹ́ẹ̀ so ó sì wá bá mi pé èmi ti apply pé mo fẹ́ wá join ọkọ mi ní Ìbàdàn tẹ́lẹ̀ wọ́n bá kú pa mí. Ibo ló wà ń gbàdàn. ní sẹ́mọ̀ Radio Nigeria opposite ní Kingsway opposite Radio Nigeria. Ìtàn nìyẹn mọ́ mi tó rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gùn mọ́ ìtàn látún fún wọn yẹn. Bẹ́ẹ̀ni opposite Radio Nigeria ní Kingsway stores gbà náà kó tó pack up. Wọ́n mi báwo ni nǹkan ń gbà yẹn torí ẹja àjàǹfààní tẹ́lẹ̀ wà ń Kingsway irú àwọn nǹkan wọlé ń tà jù ṣọ́ ń kó nǹkan wọlé ń gbà yẹn náà ní ṣé méjì Nàìjíríà wà ní fún wa ní bí yẹn ṣe rí ká ṣe rí Kingsway ṣe ń pé division UAC ní Kingsway ok ìgbà ṣe ń pé ìgbà ìdí àgbọn àwọn nǹkan wọn milk sugar ibẹ̀ lèmi dẹ̀ wà ibẹ̀ ní food hall náà ń pè bẹ̀ ní Kingsway Ìbàdàn bí so àwọn scarce commodities ó wọ́n nígbà yẹn so ló jẹ́ kí gbogbo èèyàn mọ̀ mí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run pé màmá tó ń ta àwọn àtò ni wọ́n àtò ṣe pé àwọn nǹkan wọn ẹ̀rántí nígbà ìdí àgbọn àti Buhari ìgbà tán wà ń bẹ so ìgbà yẹn ni wàá tò kó tó ra nǹkan so àwọn nǹkan ó scarce ó wọ́n nígbà yẹn so but torí wípé wọ́n import torí pé UAC ni wọ́n rí nǹkan kó wọlé dáadáa so àwa ń rí nǹkan tà dáadáa so Kingsway ó jẹ́ bí tẹ́ àwọn òyìnbó ló nígbà mo wà lẹ́kọ̀ọ́ yẹn àwọn òyìnbó ni customer wa àwọn òyìnbó ni torí ìgbà tí máa wọ ọbẹ̀ yẹn ẹ̀rù kọ́kọ́ ń bà mí pé bó ní ṣe gbóhùn àwọn òyìnbó tí wọ́n bá fẹ́ rajà torí ìsọ̀rọ̀ wọn yàtọ̀ sí tiwa ìyẹn kọ́kọ́ bà mí lẹ́rù ṣùgbọ́n wọ́n máa ń train wa so a kọ́ lọ 2 weeks training ká tó bọ́ sórí floor láti máa tajà so àwa ń yé mi díẹ̀ so àwọn òyìnbó ló pọ̀ jù nínú customer wa nígbà yẹn ṣùgbọ́n ìgbà tí mo dé Ìbàdàn bí kò òyìnbó kò jẹ́ nǹkan kan fún mi mọ́. bí èlò lẹ́ẹ̀lẹ́ ń gbà yẹn tẹ́ bá náà ń gbà. ṣe rí ìgbà tí mo sọ pé mo ṣe teacher ọdún kan pọ́n 5 ni mo ń gbà nígbà mo ń ṣe teacher probational teacher náà ń pè ẹ̀mí ò lọ training so wọ́n kàn gbà mí bẹ́ẹ̀ ni pọ́n 5 ni mo ń gbà ìgbà tí mo wá dé tí mo dé Èkó tí wọ́n gbà mí sí Kingsway ìjọ tí mo kọ́kọ́ gba salary £10 mo ní mo ń wò bí ẹni wíńgò lápò mi £10 pounds ṣe ń pé pounds ìgbà yẹn náírà bí ẹni pé nǹkan kan náà ló jẹ́ káàtà kọ́kọ́ fún mi ní Kingsway 21 káà mọ́tò bẹ́ẹ̀ ni. lẹ́yìn tẹ̀kọ̀ ń tajà tẹ́jẹ́ sí. no food hall manager ṣe ń pé 29 years ni mo lò ní Kingsway 29 years food hall manager ìgbà tán promote mi tán ní kí n lọ ra ká wọ́n check 21,000 ní wọ́n fún mi £21 sorry. Mo nífẹ̀ẹ́ orin láti kékeré mo sọ fún yín wípé ọmọ ọdún 10 ni mo jẹ́ tí wọ́n fi mú mi lọ sí Jos ṣe wá rí church wa St. Michael's Church lọ́yọ̀ọ́ àwọn èèyàn tó ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kìíní yẹn ni pé ọmọ ọdún 10 tí mo jẹ́ yẹn wọ́n wá fẹ́ ṣe àjọ̀dún Anglican Church ní church wa
so wọ́n fẹ́ ṣe àjọ̀dún wọ́n wá kó àwọn kéékèèké kan jọ wọ́n wá ní orin tí wọ́n ó kọ níbi àjọ̀dún kan wá máa ṣe practice èmi bá ń wò wọ́n ibi wọ́n tí mo ti ń wò wọ́n wọ́n ní kán jó rọ́mbà rọ́mbà pàrẹ̀gbẹ̀ ẹ̀mọ̀ gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan wọ́n lọ́mọ yìí wá jójó kò mọ̀ jó mo ní ẹgbọ́n mo ní mo lè jó wọ́n bá gbà mí síbẹ̀ wọ́n bá yọ ọmọ yẹn kúrò mo bá jó dáadáa so mo pẹ̀lú mi ò ṣàkọrin tẹ́lẹ̀ ibi tí mo ti kọ́ bẹ̀rẹ̀ ni so ìyẹn náà continue títí mo fi dé Kingsway Stores mo nífẹ̀ẹ́ orin nínú ọkàn mi nígbà tí máa dé Kingsway Stores wọ́n lọ gbé mi sí record section different sections ní wọ́n gbé mi sí record section sentimental records la wá ń tà kì í ṣe gospel sentimental àwọn súfè ń taka súfè ó ní àtàǹbẹ̀ yìí ṣé wá rí gbà tí ó di wípé ṣé mo sọ pé mo marry mo wá sí Ìbàdàn wá bá ọkọ mi CAC lọkọ mi church tí wọ́n ń lọ CAC ẹlẹ́ta ni à ń lọ ṣe rí èmi tí mo nífẹ̀ẹ́ orin wọ́n wá bí wọ́n pé ṣé èmi ò lè join ni wọ́n ní wọn ì jẹ́ kí married woman kó join ẹgbẹ́ akọrin ní ẹgbà mi olúwa bọ́n ṣe ń kọrin ọmọ ń wù mí nígbà òdìjọ́ kan náà bá ní ẹni tó bá fẹ́ nífẹ̀ẹ́ orin nígbà táwọn kọrin bákan náà bá ní mo bá fi join àwa join adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣe rí ní CAC tó bá ti jẹ́ ọkùnrin automatically ìyàwó ẹ̀ ó di Good Women Association. ẹgbẹ́ yẹn ti wà nílẹ̀ ready. ẹgbẹ́ yẹn ti wà níbẹ̀ tó jẹ́ pé gbogbo obìnrin CAC ó ní Good Women Association àfẹ́ tí ò bá fẹ́ join. so èèyàn lè má fẹ́ join náà tó bá ń wù ẹ́. bó bá ń wù ẹ́ o má dùn lè má join. so n tó wà níbẹ̀ ni pé bí mo ṣe jẹ́ Good Women part of Good Women Association náà wá àwọn Good Women Association wọ́n máa ń lọ convention every year once a year convention ìgbà míì àgbé wọn lọ sí Ondo ìgbà míì ilẹ̀ Haúsá Kano Kaduna gbogbo ẹ̀ ní àti máa ń lọ lọ́dọọdún àwa association yẹn. ẹ lọ lẹ Haúsá ń gbà yẹn náà. bẹ́ẹ̀ ni a ti lọ lẹ́ẹ̀mẹ́ta so ìgbà tá a débẹ̀ tá a bá ti lọ bá yẹn fún convention àwọn tó bá host wa ní àwọn church tó bá host wa tá a bá fẹ́ rest tá a bá ní kán àwọn akọrin ibẹ̀ wá kọrin fún wa wọ́n feel reluctant wọ́n ní fẹ́ bá kọrin a sì fẹ́ rest ìjọ mẹ́ta lẹ́ fi máa ń ṣe convention a fẹ́ rest ẹ fẹ́ sinmi kẹ́ relax ẹ̀yin tá a wá bá lálejò ẹ kọrin fún wa wọn ó wá di 1976 75 bá a ṣe padà dé Ìbàdàn náà bá decide pé kó yẹ kí Good Women Association ní akọrin tiẹ̀ so that bá lọ convention àmì ẹ̀ṣẹ̀ máa bẹ àwọn tó wà ń bẹ̀. ẹ̀yin fúnra yín ẹ lè máa entertain ara yín. so wọ́n wá ní ó dá o ní gbogbo CAC tó wà ní Ìbàdàn ẹ mú èèyàn méjì tó bá nífẹ̀ẹ́ orin tó sì jẹ́ married tí wọ́n fi ránṣẹ́ wọ́n wá fi ránṣẹ́ gbogbo ajẹ́ 100 and something. yes nígbà táwa débẹ̀ àwa à ń ṣe practice lẹ́ẹ̀kan lọ́sẹ̀ à ń ṣe practice gbogbo wa là ń mórin wá o ìwọ tó bá ní ẹ̀bùn composition ó yá ẹ lọ gbàdúrà ẹ gbàwé lórí òkè á lọ orí èkó lọ gbàdúrà. lóòótọ́ yes iṣẹ́ kékeré kọ́ ni orin ìgbàgbọ́ àka bíbélì àgbàdúrà gbogbo nǹkan là ń ṣe orin wa láti jẹ́ láti inú bíbélì torí pé ọ̀rọ̀ Ọlọ́run idà olójú méjì ni tó máa ń gúnni dé pín ọkàn àti ara níyà so ọ̀rọ̀ Ọlọ́run tó jáde yẹn tó wọnú orin ó ní àwọn èèyàn ó gbọ́ tí ó ṣiṣẹ́ nú ayé wọn so àwa ọmọ struggle láti rí pé orin ká. mọ́mí ẹ má bínú máa ìṣẹ́jú kan bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn oníkálukú lè múrin wá ó lè báwo lè ṣe ṣóní bẹ́ẹ̀ ṣe pín pé ìwọ máa compose ìwọ máa mo fẹ́ mọ bẹ́ẹ̀ ṣe break down choir yẹn kó lè yé wa dáadáa. ìyàtọ̀ ti wà nìyẹn ìyàtọ̀ Good Women choir nìyẹn gbogbo wa alájókòó yìí ó yá a fẹ́ lọ convention next year láti ọdún yìí ó yá ìwọ tó bá ní ẹ̀bùn composition lọ compose kó mú wá tó bá mú wá á wò ṣé ọ̀rọ̀ Ọlọ́run wà ń bẹ̀ ṣé this that èyí tá a bá rí wípé a yọ díẹ̀ ń bẹ̀ á lọ kọ́ níbi tá a bá lọ nínú convention tá a bá lọ bá a ṣe ń ṣe nìyẹn ń gbò wá di 1976
6 ni àwa rò pé àti convention dé a rò pé láti wo gbogbo àyíká àwọn ọkùnrin nìkan ní í ṣe rẹ́kọ̀dù kìkì tẹ́ ẹ bá rí gbogbo ẹgbẹ́ ńgbà náà tẹ́ ẹ bá rí pé ẹgbẹ́ àwọn ẹni yìí tó ń ṣe rẹ́kọ̀dù kìkì ọkùnrin ni tàbí ẹ lè rẹ́ lòmíì ọkùnrin àti obìnrin àti ìrí obìnrin kìkì obìnrin tó ṣe rẹ́kọ̀dù aláwa á bẹ̀rẹ̀ làbá nìkan bá wa wádìí ẹmọ̀lá kazeem wá ní ká wá wọ́n bá wa kọ́ńtàtẹ̀ làbá lọ. Èkó lẹ lọ yẹn o. Èkó ni a lọ ti record. àti get nǹkan tẹ́ máa get ní Ìbàdàn bí. àwa book appointment fún wa sí studio àwa lọ record. First one yẹn ni hallelujah o ali hallelujah o ali lóra gbélébú Jésù farada ìyà tó tọ́ sí mi ló jẹ́ ó dàdé ẹ̀gún kémi lè dàdé ìyè hallelujah ó ṣe olùgbàlà 1977 Easter orin Easter ni that was the first record tí CAC choir tí ẹ̀kọ́ ṣe tó ṣe.